يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. bẹ́ẹ̀ bá káyà kò lè kẹ́yìn ẹni ọba lè láyà nínú eléyìí àyàlẹ́yẹlé yọ ta gangan ní ọjà rẹ̀yìn rẹ̀ dáadáa ẹja gba wá sí látara ilé ìgbé gbogbo ńtọ́ ọba lọ jẹ́ láyé dìrò ọ̀la máa ṣe dáadáa. اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. ọ̀la kan lọ́la bọ́ ọba sí láyé máa bò lẹ́yìn rẹ̀ ti fẹ́ rí tọ́lá ẹlòmí ò lójú kò ní lẹ́yìn ẹlòmí èlé lóde tí ò ní lọ́la ẹlòmí àláyé amálọ́rọ̀ ọ̀la bọ́ ọba sí bẹ̀ máa kí ni ọmọ ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. واتقوا الله. ọ̀la tó wá jọ ọ̀la lọ́nbẹ ọ̀la ajọ́ tí ọlọ́run ni wàá gbẹ̀ sásẹ́ rẹ̀ gbogbo ẹrù tó rí ọdí ilẹ̀ láyé àwọn kan náà ni wọ́n padà lẹ́yìn ẹrù. ولتنظر bàbá wa àgbà ustaz wa kan ló fi ra bùrọ̀ṣì àwọn náà rò pé yọ ìyá bẹ́ẹ̀. báwa wá jẹ́ pé yọ́nà lọ́n pé jọba wájú fún wa tí wọ́n bá wá lé kọ̀sẹ́ nìkan mọ́ tí wọ́n tó halẹ̀ tí wọ́n ṣe ẹ̀yìn náà rè àwọn náà máa ń gbẹ̀sára àbá lónìí. ولتنظر نفس ما قدمت لغد. bàbá wa tẹ́ wá ìṣòwò ni wọ́n lé wá ní àbí wọ́n ronú àná bàbá wa àgbà tẹ́jà fún wa àgbà. ما قدمت لغد. àyàfẹ́ yọ̀ ọ̀dọ́ tí wọ́n bá nù létí òní tàgbà bò. ما قدمت لغد. wọ́n bá ní táwọn àgbàbọ̀ ń jọ náà ọ̀nà wàá jòkó jẹ́jẹ́ bẹ́ẹ̀ lọ ọkùnrin ní òsì tí wọ́n bẹ́ẹ̀ ní ọlọ́run ọ̀fọ̀ ìgbà náà lọ́ bá tiẹ̀ lọ. واتقوا الله إن الله خبير بما تعملون. ní sọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi ìyá kan bẹ wọ́n pè ya ilé alákàrà. ìyá ẹ̀ máa ń dín àkàrà lábẹ́ ẹgbẹ́ ọ̀dá. bọ́bá wa ń dín àkàrà rẹ̀ yìí látara àkàrà dídín yìí ọlọ́run ti dá lọ́la mẹ́. يا أيها الذين آمنوا. àmọ́ ìdẹ́wò kan tọ́lọ̀ ń dẹ sí látara àkàrà rẹ̀ alágànàgà máa wá sọ́ọ̀bù rẹ̀ lójoojúmọ́. tálágànà ẹ̀ bá wá dé láàárọ̀ kò ní kẹ́ni kankan káàárọ̀ yọ kàn lọ́dọ̀ yà alákàrà kọ́lọ̀ jẹ́ ọ̀dọ́ tó lè gbé bá a mú. أيها الذين آمنوا. ìyá alákàrà yìí wá rò wá lẹ́wà kéèrò wá lòróró kéèrò wá lè kó kéèwò tiyọ̀ ìmọ̀ wọlọ́n tó dà láre lára àkàrà. اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. yóò wá mú àkàrà múrí márùn ẹ̀kọ́ múrí márùn ọwọ́ aṣọ ọ̀dàjọ ojoojúmọ́ yóò wá máa gbé falágbẹ̀rẹ̀ yẹn kọ́ máa yóò nígbà mẹ́sì tọ́lọ̀ láre. ما قدمت لغد. àwọn èèyàn mọ̀ wá fi ṣe ẹ̀yẹ pé ọ̀ níbi ọ̀nàwó sí alágbàdá lòún fún lọ́lákàrà. ما قدمت لغد. bọ́lá ìjọba bá pẹ́ lé wa tó yà àwọn tí ì kọ́sọ́mà rẹ̀ kọ́ láàrin. ما قدمت لغد. ọwọ́ àdìjọ́ kan ó dín àkàrà tán agobi mẹ́jọ àárọ̀ lálágànà yìí wá mẹ́jọ lùkùrí mẹ́sàn-án lùkùrí mẹ́wàá lùkùrí mọ́kànlá lùkùrí. ما قدمت لغد. àkàwá fẹ́ tán èyí tó kò ju múrí márùn lọ mọ́ ẹnìkan wá dé kó fẹ́ ra kàrà ó ní wọn ní ta kọ́sọ́mà mi ń bọ̀ ní wọn máa tọ́jú ẹ̀ rẹ̀. ما قدمت لغد. واتقوا الله إن الله خبير بما تعملون. ọba tọ́jú àkàrà múrí márùn yẹn ọbẹ̀ kọ́ tì í lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ kó abọ́ àkàrà rẹ̀ ọwọ́ kó labẹ́ ẹgbẹ́ ọ̀dá ní bá ń fọwọ́ mẹ́. yóò máa fọ bọ́ọ̀lù báyìí alágbẹ̀rẹ̀ ẹ̀ bá yọ bí ìfúnná kejì. ẹ̀sìn lọ́dọ̀ tóbi. iyọ̀ tí ó yọ báyìí títí kan sì ń bẹ láàrin wa ẹ wá sẹ́wọ́n sí àyẹ̀lọ́ ọ̀kan pé máa bọ̀ wá. ìyá rẹ̀ wá sọ pé à máa bọ̀ wá àwọn náà kò nà wá mo ti tọ́jú ẹ̀ kalẹ̀ dí ọ. ما قدمت لغد. bí a ṣe ní ọ máa bọ̀ lónìí àní kí ayọ̀ máa bọ̀. ìyá rẹ̀ wá rò pé a ṣẹlẹ̀ méjì ẹ̀ lọ́dá pé díẹ̀ bóyá atẹ́gùn tó wá tọ̀ ẹ̀ lónìí náà jẹ́ kùnà jẹ́ ń gbé lọ bá. ما قدمت لغد. ìyá yẹn bá gbẹ́ kọ́ ńlẹ̀ ọgbà kára ńlẹ̀ ọba fóònù ọba lọ́ba. ọba bẹ́ẹ̀ náwó kọ́gbà lọ́wọ́ rẹ̀ ọkọ̀ wa kọ́wọ́ ọ̀tún gbà kàrà
ọbẹ̀ kọ́ wa láàfin àgbẹ̀kọ́ alágàlẹ̀ ẹ̀ bá sọ gbólóhùn kalẹ̀ lọ wọ́n ti kọjú ọ̀la kalẹ̀. wáyé táwọn òṣèré náà kò sóhun máa kọ́ dàmẹ́tì gàdí. ó lè yà alágbára tí ojúmọ́ ló ń ṣeré ọmọdé ẹ̀sán amẹ́sàn rẹ̀ pélé. ó ń sọ ilé ọ̀tọ̀ ọmọ tó lọ́wọ́ sí àmọ́ lónìí ẹ̀sán rẹ̀ pélé. yọ gba àkàrà lọ́wọ́ tán yọ bọ̀wọ́ sí gbàkàrà igi ọdẹ yẹn bá rí láti lè ó di wì. واتقوا الله إن الله خبير بما تعملون. igi yẹn bá rí lulẹ̀ igi yẹn bá rí bọ́ọ̀lẹ̀ igi yóò rí bọ́ọ̀lẹ̀ báyìí gbogbo àyàn bá ń bẹ́ jáde kí ẹ gbà wá àríyá alákàrà ti ń fọwọ́ lábẹ́ ìkíní sí ẹ máa ń gégi wọ́n wá ń gégi lọ́tún wọ́n ń gégi lọ́sì wọ́n ń gé wájú wọ́n ń gé ìyá yẹn bá fóònù láti ti yẹn bá padà bọ̀. àkúdà ní wọlé àbẹ́yàn ó ní ìyẹn sàkúdà ẹjẹ́ ìṣètẹ́ ẹni ó pè ní òní lọ́lọ́ fẹ̀sán mi. ọmọ ọlọ́mọ dọwọ́ rẹ ọmọ mẹ́ta lẹ̀ dá bí láyé àfitọ́ bí wà nù ọmọ àfitọ́ bí wà nù ọmọ àfiwà bí wà nù ọmọ wọ́n á fọmọ sọ́dọ̀ rẹ̀ o ń bá wọn tiẹ̀ wọ kọ̀rọ̀ fún ẹ lóúnjẹ ọ̀ ń kọ́ ọmọ ọ̀rọ̀ àwọn láàrin bọ́yọ̀ láàrin lọ́ra láàrin o. Alimatu Sadiya àwọn èèyàn lógbà kó tó lógbà àwọn èèyàn lógbà lẹ́yìn ẹ̀ ó kọ́ rẹ̀ ọba parẹ́ máyè ìgbọ́mọtọ́ lọ sọ ọ́ déèyàn tó kọ̀ òfin parẹ́. kí ló dé tó da fún ọ tó wúlò nù ẹbí. kí ló dé tó wúlò nù ara. kí ló dé tó kúrò rẹ kí ló dé tó kó lé tí wọn mọ̀ tí ò sẹ́yìn lé. káwa tó ló kó láyé ọgbọ́dọ̀ lápá ẹnìkan ni òsì láyé má ilẹ̀ yẹn rẹ̀ dọ̀ yìí. wọn náà rò pé wọn bá kó mẹ́tìrì ọgbẹ́ yẹn rẹ̀